lálẹ́. Ẹ kú dédé àsìkò yìí tẹ́ bá ti ń gbọ́ wa. Ẹ káàbọ̀ sí ìkànnì ìwé ìròyìn Yorùbá. Ìròyìn jákèjádò ló ń dé sétí ìgbọ́ yín láti ojú òpó ìwé ìròyìn Yorùbá. Adéọlá Ọláníwájú ni oníròyìn yìí. Ṣáájú, ẹ gbọ́ àwọn kókó inú ìwé ìròyìn náà. Kọmíṣánná tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Yobe ti jẹ́ ayé pé ó dìgbà. Ọkọ̀ akérò gba obìnrin kan pa ní òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta. Ibà lásà ti bá ìpínlẹ̀ Edo lálejò. Ìyàwó fi ọ̀bẹ gé ọkọ rẹ̀ bọ́lẹ̀ fẹ́. Ìṣẹ̀lẹ̀ tó gún ọmọ rẹ̀ pa ní ìpínlẹ̀ Delta. Ṣẹ́gun pa ara rẹ̀ lẹ́yìn tó gbìyànjú àti pa ọmọ rẹ̀. Ìjọba ti ti ilé ìtura Signatius lórí ikú Matthias. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Kọmíṣánná tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Yobe ó ti kí ayé pé ó dìgbò ṣe. Kọmíṣánná tẹ́lẹ̀ rí fún ohun ọ̀gbìn ní ìpínlẹ̀ Yobe Alhaji Musa Dumburi ó ti dágbére fáyé lẹ́ni 90 ọdún. Ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Bosari ni Dumburi jẹ́. Aṣòfin tó ṣojú ẹkùn ìlà oòrùn Yobe Musa Mustapha ló tún fọ ikú Dumburi lójú òpó ayélujára rẹ̀. Musa ṣe àpèjúwe ikú Dumburi gẹ́gẹ́ bí òfò àti àdánù ńlá fún ìpínlẹ̀ Yobe lápapọ̀. Ọkọ̀ akérò gbé obìnrin kan pa ní òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta. Obìnrin kan jáde láyé o nígbà tó pàdé ikú òjijì nítorí fẹ́ sọdá títì ní Ìgàndò, Èkó. Ibùdókọ̀ NYSC ní Ìgàndò ni ìjàmbá náà ti wáyé, níbi tí ọkọ̀ Mercedes kan tó ti gbá obìnrin náà tó sì gbà kọjá ààlà. Awakọ̀ yìí fi ọkọ̀ rẹ̀ sílẹ̀ sálọ nígbà tó rí ohun tó ṣẹlẹ̀ pé obìnrin náà fi ara pa gidi ó sì kú lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn òṣìṣẹ́ LASTMA ló wá gbé òkú obìnrin náà tí wọ́n sì dá ìgbòkègbodò ọkọ̀ ní agbègbè náà. Ibà lásà ti bá ìpínlẹ̀ Edo lálejò. Ìjọba ìpínlẹ̀ Edo ti fìdí ẹ̀ múlẹ̀ pé ibà lásà ti bá àwọn lálejò báyìí ó sì ti mú àwọn èèyàn 6 lọ ní ìfọ̀nàfọ̀ṣù. Kọmíṣánná fún ètò ìlera ìpínlẹ̀ náà Dókítà Cyril Oshiomhole ló sọ èyí di mímọ̀ pé àwọn èèyàn 6 ló ti kú báyìí nípasẹ̀ ibà lásà. Àwọn ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Estako àti ìwọ̀ oòrùn Esan ní àìsàn náà ló ti búrẹ́kẹ́. Oshiomhole ní àwọn ti ṣètò gbogbo àlàkalẹ̀ láti kojú àìsàn náà kí ó tó tàn kárí ìlú. Ó fi àwọn aráàlú lọ́kàn balẹ̀ pé àwọn yóò kojú rẹ̀, yóò sì di ohun ìgbàgbé láìpẹ́. Ìjọba ti ti ilé ìtura Signatius lórí ikú Matthias. Ìjọba ìpínlẹ̀ Èkó ti pàṣẹ kí wọn ó ti ilé ìtura Signatius tó wà ní Àjà látàrí ikú Matthias tó kú tí wọn kò sì lè ṣàlàyé rẹ̀. Matthias kú sílé ìtura Signatius, àwọn òṣìṣẹ́ sì tẹ́wọ́ pẹ́ wọ́n láwọn kò mọ irú ikú tó pa ọ́. Bàbá rẹ̀ ló ké gbàjarè síta láti béèrè fún ìdájọ́ òdodo lórí ikú tó pa ọmọ rẹ̀ sí ilé ìtura Signatius tó wà ní Àjà. Àlàyé tí bàbá Matthias ṣe náà ni pé Matthias lọ sí ilé ìtura náà fún àríyá etí odò ni wọ́n bá ní ó kú sínú odò ìwẹ̀ ilé ìtura náà kí àwọn wá pàdé rẹ̀ nílé ìwòsàn. Ẹ̀yìn ọkọ̀ tí wọ́n fi gbé lọ sí ilé ìwòsàn ìjọba Ìsọlọ̀ ni àwọn ẹbí rẹ̀ bá. Wọn kò gbé wọ inú ilé ìwòsàn fún ìtọ́jú rárá. Bàbá Matthias ní òun kò gbà pé ọmọ náà ó kú sínú odò ìwẹ̀ ni nítorí àwọn àpá tó wà lára òkú rẹ̀ kò sí lára rẹ̀ nígbà tó wà láyé. Yàtọ̀ sí àpá ara rẹ̀, bàbá Matthias ní ẹnìkan pe ọmọ òun ní òwúrọ̀ ọjọ́ náà gan lórí aago pé kí ni kí àwọn ó fi yanjú ọ̀rọ̀ náà. Àwọn òṣìṣẹ́ ilé ìtura náà ṣàlàyé fún bàbá Matthias pé Matthias àti obìnrin kan ni wọ́n jókòó sí etí odò ìwẹ̀. Níbi àríyá náà, ṣàdédé ni àwọn kò rí Matthias mọ́. Wọ́n béèrè lọ́wọ́ ọmọbìnrin náà ó sì dáhùn pé ó ti lọ. Wọ́n ní àwọn fèsì pé kò tíì lè lọ nítorí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ tí ó wà lórí àga tó fi jókòó náà ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wá. Wọ́n wá títí wọ́n sì rí nínú odò ìwẹ̀ ilé ìtura náà. Bàbá Matthias ní òun kò gbà àlàyé ìwọlé pé ejò lọ́wọ́ nínú ikú ọmọ òun. Àwọn ọlọ́pàá dé ilé ìtura náà, wọ́n ṣàkíyèsí pé ibẹ̀ ní kọ́lọ́fín tí ó yàtọ̀ sí gbàgede tí àwọn èèyàn ń jókòó sí. Àwọn kọ́lọ́fín yìí kún fún àwọn nǹkan tó jọ eegun àti àwọn nǹkan mìíràn tí kò yé ni tààrà. Àwọn òṣìṣẹ́ ní alámòjútó ilé ìtura náà lè ṣàlàyé wọ́n láwọn kò mọ kankan nípa yàrá kọ́lọ́fín náà. Wọ́n gbé alámòjútó ilé ìtura yìí, wọ́n gbé e lọ sí àgọ́ ọlọ́pàá. Wọ́n ní kó mú
Fọ́nrán ẹ̀rọ akáwòsílẹ̀ ilé ìtura náà jáde. Obìnrin tó jẹ́ alámòójútó yìí ṣàlàyé pé òun ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́ náà ni òun kò mọ̀ nípa ẹ̀rọ akáwòrán-sílẹ̀. Ní báyìí, ìjọba ti pàṣẹ kí wọ́n ti ilé ìtura náà pa títí ìwádìí yóò fi parí. Ìyàwó fi ọ̀bẹ gé oko ọkọ rẹ̀ bọ́ sílẹ̀. Ìyàwó ilé kan ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá báyìí lórí ẹ̀sùn pé ó fi abẹ gé oko ọkọ rẹ̀ bọ́ sílẹ̀ nígbà tí wọ́n ní gbólóhùn asọ̀. Ìjọba ìbílẹ̀ Potiskum ní ìpínlẹ̀ Yobe ni èyí ti ṣẹlẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, Dungus Abdulkarim, ló fi ọ̀rọ̀ yìí léde pé àwọn ti gba ìpè pàjáwìrì láti ọ̀dọ̀ àwọn aráalé tọkọtaya náà. Nígbà tí wọ́n dé ibẹ̀, wọ́n bá ọkọ náà nínú àgbàrá ẹ̀jẹ̀ pẹ̀lú okó rẹ̀ nílẹ̀. Ìyàwó ti fẹsẹ̀ fẹ́ ẹ. Wọ́n gbé ọkùnrin náà lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú àmọ́ kò tíì lè sọ̀rọ̀ báyìí ná. Àwọn ọlọ́pàá ti ṣàwárí ìyàwó náà àmọ́ ó kọ̀ láti sọ ohunkóhun. Wọ́n ti mú ọ̀bẹ tó lò náà gẹ́gẹ́ bí ẹ̀rí níwájú adájọ́. Ìrètí ni pé kí ara ọkọ yá o kó lè ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́, àmọ́ ohun tó dájú ni pé ìyàwó náà ló gé oko ọkọ rẹ̀. Ìṣẹ̀lẹ̀tò gún ọmọ rẹ̀ pa ní ìpínlẹ̀ Delta. Ọkùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ìṣẹ̀lẹ̀tò ó ti ná pápá bora o lẹ́yìn tí ó gún ọmọ rẹ̀ ọkùnrin tí orúkọ rẹ̀ jẹ́ Miracle pa. Ohun tí Miracle ṣe náà ni pé ó gba ilé fún ìyàwó bàbá rẹ̀ àti ọmọ rẹ̀ obìnrin láti dẹ́kun ìwà tí bàbá rẹ̀ ń hù sí. Èyí ló bí Ìṣẹ̀lẹ̀tò nínú tó fi tọ Miracle lọ inú igbó tó sì gún lọ́bẹ káàkiri ara. Miracle gbìyànjú láti wọ́ dé ojú ọ̀nà tí àwọn èèyàn ti rí i. Wọ́n gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn àmọ́ kò jí ọ̀hún tó fi kú lẹ́yìn tó ṣàlàyé pé bàbá òun ló tọ̀ òun lọ sí igbó lọ pa. Ìṣẹ̀lẹ̀tò kò darí sílé lẹ́yìn iṣẹ́ láabi náà. Ó na pápá bora ó sì ń pe ọmọ ìyàwó rẹ̀ lórí aago pé bí òun àti ìyá rẹ̀ kò bá padà sílé òun yóò pa wọ́n bí òun ṣe pa Miracle. Ọwọ́ àwọn ọlọ́pàá padà tẹ̀ ẹ́. Ó jẹ́wọ́ pé òun ló pa Miracle lóòótọ́ nítorí pé ó gbé ìyàwó òun sá lọ fún òun. Ìyàwó Ìṣẹ̀lẹ̀tò ṣàlàyé pé òun ti bí ọmọbìnrin kan tẹ́lẹ̀ kí òun tó fẹ́ ẹ. Obìnrin ṣàlàyé pé Ìṣẹ̀lẹ̀tò máa ń bá òun àti ọmọ rẹ̀ lájọṣepọ̀ lórí ibùsùn kan náà. Ó ní bí òun bá kọ̀, àjẹbó lórí ìyá ni òun yóò jẹ tí yóò sì tún padà fipá bá òun àtọmọ náà sùn. Èyí ni Miracle ọmọ rẹ̀ lórí òun tó fi gba ilé fóun kóun lè bọ́ lọ́wọ́ bàbá rẹ̀. Ohun tí Miracle ṣe rèé o tó bí Ìṣẹ̀lẹ̀tò nínú tó fi tọ ọmọ náà lọ sínú igbó tó sì gún lọ́bẹ bíi kí ó kú. Miracle gbìyànjú láti wọ́ dé ojú ọ̀nà àmọ́ ó kú kí ó tó dé ilé ìwòsàn lẹ́yìn tó ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn tó ràn án lọ́wọ́. Ìṣẹ̀lẹ̀tò ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá báyìí níbi tí ó ti ń ṣẹ́jú pàkúpà di ọjọ́ tí yóò fojú ba ilé ẹjọ́. Ṣẹ́gun pa ara rẹ̀ lẹ́yìn tó gbìyànjú àti pa ọmọ rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú bàbá kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun. Ariwo tó mú ìfura lọ́wọ́ ni àwọn aráalé gbọ́ o láti inú ilé Ṣẹ́gun àti ọmọ rẹ̀ ni ó mú wọn já ilẹ̀kùn rẹ̀. Wọ́n bá Ṣẹ́gun tó mì dúrodúro lórí okùn tó fi pa ara rẹ̀. Agbègbè Ìsẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Èkìtì ni èyí ti ṣe ní òwúrọ̀ ọjọ́ kùtù ọjọ́ Àìkú. Ṣẹ́gun gbìyànjú láti fi ọ̀bẹ dú ọmọ rẹ̀ obìnrin ọmọ ọdún 12 lọ́rùn tí òun náà sì kí orí bọ okùn tó ti ṣe sílẹ̀. Nígbà táwọn èèyàn wọ inú ilé náà, wọ́n bá ọmọ náà pẹ̀lú àpá ọ̀bẹ lọ́rùn tó ń japoró àmọ́ kò tíì kú. Wọ́n sì bá Ṣẹ́gun tó mì dúrodúro lórí okùn. Ọmọbìnrin náà ti wà ní ìwòsàn báyìí fún ìtọ́jú nígbà tí òkú Ṣẹ́gun ti wà ní ilé ìgbókùúsí. Ìṣẹ̀lẹ̀ náà ya àwọn èèyàn lẹ́nu, wọn kò lè sọ pàtó ohun tó fà á. Iléeṣẹ́ ọlọ́pàá sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí rẹ̀. A kò rí jù báyìí lọ lábala ìròyìn jákèjádò wa ti àṣálẹ́. Ẹ pàdé wa ní ọjọ́ mìíràn. Ẹ pàdé wa ní ìgbà mìíràn fún àkọ́tún ìròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí wa.